أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني عصت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علمني الله وإياكم من القرآن ما جهلنا وفهمني وإياكم منه ما سمعنا وذكرني وإياكم منه ما نسينا ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا إلهنا لا إله إلا إلهنا. 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 أنت أول أنت آخر. لا إله إلا إلهنا. أنت أول أنت آخر. لا إله إلا إلهنا. أنت ظاهر أنت باطن. لا إله إلا إلهنا. كل أمرنا عند ربنا. لا إله إلا إلهنا. كل أمرنا عند ربنا. لا إله إلا إلهنا. لا يشابه في صفاته. لا إله إلا إلهنا. لا يشابه في صفاته. لا إله إلا إلهنا. حاوي العلا في المعالم. لا إله إلا إلهنا. حاوي العلا في العوالم. لا إله إلا إلهنا. الله الله. لا إله إلا إلهنا. الله الله. لا إله إلا إله.
bàjẹ́ fún wa. La ilaha illa ilahuna. Kò ní burú fún wa, kò ní bàjẹ́ fún wa. La ilaha illa ilahuna. A kí Ọlọ́run, ọba tí ò sírú rẹ̀, ọba tí kò láfiwé, ọba tí ò láfijọ, ọba tá ń bẹ̀ pé kó má yọ wá kúrò nínú àwọn ẹrú rẹ̀ tí ó máa kí, tí ó máa yìn, tí ó máa jọ́sìn fún. Ìsìláàmù tí a fi bẹ̀rẹ̀ ayé wa náà ní ká ṣe kányìn ìwọ Ọlọ́run. Ìmánì tá ń gbìyànjú àti ṣe yìí ni ó jẹ́ àṣẹ parí ayé wa. Ọlá títóbi ìwọ Ọlọ́run, ọlá àánú ìwọ Ọlọ́run. Ẹ káàbọ̀ dúdú ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí ẹ máa bá wa ká lọ lérí tafsiri wa, lérí ọ̀rọ̀ Ọlọ́run tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́. Èyí tá ń tara rẹ̀ bẹ̀ lọ́wọ́ ọba kó yọ́nú sí wa, tá ń tara rẹ̀ bẹ̀ lọ́wọ́ ọba kó gbàdúrà wa. Surat al-Rahman, ibi tí a ti sinmi níjẹ̀jọ́, òun ni aya 26 ńlá kàgbẹ̀yìn. Kullu man 'alayha fanin. Níbẹ̀ l'Ọlọ́run ti sọ wípé kullu man 'alayha fanin. Wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. فبأي آلاء ربكما تكذبان. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. فبأي آلاء Ọlọ́run ṣàdéhùn fún gbogbo àwọn ẹ̀dá, ẹni tí ó ráyé gbé àtẹni tí ó ráyé gbé, ẹni tí ń gbádùn ayé àtẹni tí ó gbádùn ẹ̀. Kullu man 'alayha fanin, ẹni tó lówó ń bọ̀ wá kú, ẹni tí ò ní ń bọ̀ wá kú. Kullu man 'alayha fanin, gbogbo ẹni tí ń bẹ lérí ilẹ̀ ní ń bọ̀ wá kú, ẹni tí ń bẹ nínú odò ń bọ̀ wá kú, àtẹni tí ń bẹ lérí atẹ́gùn, ẹni tó ṣe bí òun ṣéfù níbi òun wà. Fani ó padà kú. Kullu man 'alayha fanin, ẹni àyà rẹ̀ ń já náà tí ń rò pé wọ́n pa òun, wọ́n sàsí òun. Fani ó padà kú náà ni. Kullu man 'alayha fanin. Gbogbo ẹnikẹ́ni tí ń bẹ lérí ilẹ̀ lẹ́ padà tọ́ ikú wò. Kò sẹ́ni tí ò ní kú, ẹni tí ń lérí ikú sí ni yóò kú, ẹni wọ́n lérí ikú sí náà yóò kú. Wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. Wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. Fabi'ayyi ala'i rabbikuma tukadhiban. Ọlọ́run ní tí gbogbo wa bá kú tá a bá fayé lẹ̀, tá a bá sí mọ́, yabqa wajhu rabbika, in tí ó ṣẹ́kù tí ó kù nígbà tí ó bá sí gbogbo wa mọ́ ni wajhu rabbika. Wajhu rabbika, Ọlọ́run ọba ní ó ṣẹ́kù ní gbogbo ìgbà tí nǹkan ó bá sí mọ́. Gbogbo nǹkan ní ó tán, owó ó parẹ́, gbogbo nǹkan tá a kó jọ nílé ayé yó parẹ́, kódà ilé tá a kọ́ síbi ó parẹ́, ipò ò ní sí mọ́, ọlá ò ní sí mọ́ nígbà tí ò síbi tá a ti ṣọlọ́run gan mọ́. Wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. In tí ó ṣẹ́kù tí ò ní tán, òun lọ́lọ́run ọba. In tí ó ṣẹ́kù tí ó máa bẹ lọ gbére, òun lọ́lọ́run ọba. Nígbà t'Ọlọ́run wá júwe in tí ó ṣẹ́kù, ó ní wajhu rabbika. Wajhu rabbika, in tán pé wájú inú èdè Lárúbáwá, òun ni ojú. Èdè Lárúbáwá àti èdè Yorùbá jọra wọn bẹ̀. Léyìí tí ó wà nínú example táwọn èèyàn máa sáìtì pé tá a bá fura sí dáadáa rí pé ó súnmọ́ pé ìpìlẹ̀ Yorùbá Lárúbáwá ni. Tóra rí àwọn àsáwò èdè tí ọjọ́ra tí ó dẹ̀ dàbí ìgbà pé ìpìlẹ̀ wa tí ń jẹ́ ìpìlẹ̀ Lárúbáwá ní hàn lára Yorùbá ló ṣẹ́kù níbi àwọn èdè wọn. Nínú ẹni al-wajhu, ojú,
alwajihu ojú iwájú ẹ rí pé ó jọra wọn iwájú ojú wajihu so alwajihu níbi tí irun orí ibi tó ti bẹ̀rẹ̀ débi ìjàgbọ̀n wajihu ló ń tà ń pè ní face Ọlọ́run wa ní gbogbo nǹkan ní ó parẹ́ gbogbo nǹkan ní ò ní sí mọ́ wajihu rabbika ní ó ṣẹ́kù ṣé a wà tú yìí pé fèsì Ọlọ́run ọba nìkan ní ó kù yóò kù fèsì Ọlọ́run ọba nìkan tá a bá ti gbà pé ó ní fèsì á já sí pé ó ní bọ́dì gbogbo àwọn bí yòókù tó fi ròyìn ara ẹ̀ nígbà tó ròyìn ara ẹ̀ pẹ̀lú ọwọ́ ó fọwọ́ ròyìn ara ẹ̀ ń bò mí pé yadullahi fawqa aydihim ọwọ́ Ọlọ́run ń bẹ lérí ọwọ́ àwọn tó ọba wà nábì ṣàdéhùn lọ́jọ́ sí wọn ọba nábì diwọ́ mú pẹ̀lú ànábì wọn ṣàdéhùn Ọlọ́run wá ní ọwọ́ tèmi Ọlọ́run náà ń bẹ lérí ọwọ́ wọn tó ó ti lóhun lọ́wọ́ ó sọ ń bò mí pé òun ní gìgísẹ̀ nínú hadithi ànábì sallallahu alayhi wa sallam àtàwọn ìròyìn míì bẹ́ẹ̀ tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ inna rabbakum laysa bi'awara ó wá nú hadithi pé ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́run lójú méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí máa wà lára àwọ̀ ẹ̀dá tí Olúwa fi àwọn ìròyìn yẹn ti sọ́dọ̀ ara ẹ̀ tó tá bá gbà pọ́lọ̀ ní gbogbo àwọn kinní wọ̀nyí Ọlọ́run wá ní kullu man alayha fan gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ní ó parẹ́ ojú mi nìkan ni ó kù tó ọwọ́ tó wá lóhun níbo lọ́wọ́ wà sọ́wọ́ náà wà parẹ́ ni ó lóhun lẹ́sẹ̀ ṣẹ́sẹ̀ náà wà parẹ́ ni ó lóhun lọ́mọ ọ̀ka sáwọn ọ̀ka náà parẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó wá nínú ìròyìn Ọlọ́run ọba ìyẹn jẹ́ àmọ̀ yìí pé ká tú ní ojú ìtukùtù ni à ń tú wa yabqa wajhu rabbika Olúwa ní ó wá ṣẹ́kù torí pé Lárúbáwá máa ń gbà pé ojú náà ló ṣe pàtàkì jù nínú àgọ́ ara àwọ̀ ẹ̀dá a bá fẹ́ júwe nǹkan ojú náà ni a ní ojúlówó torí pé ojú ló ṣe pàtàkì jù ní ara tá a bá tí nǹkan kan bá ṣẹlẹ̀ nísìnyí tá dánwò kan bá délé Ọlọ́run má jẹ́ ara dánwò tá a máa gbé sálára wa jù náà lójú pé kí nǹkan kan wọ́n ṣe wá lójú torí ní ashraful abdan ńbẹ ló ní ìjù lára wa so tá a bá ti wá fojú júwe nǹkan àti júwe nǹkan òun ló dindi náà nù so wa yabqa wajhu rabbika Olúwa wá ṣẹ́kù a ní sọ pé ojú Ọlọ́run ó ṣẹ́kù zul jalali wal ikram ẹjá tara bẹ̀ mú ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ wá náà ń pé tẹ̀fsírì tá à ń ṣe tẹ̀fsírì ìdánilẹ́kọ̀ọ́ ni a máa tú lọ geere nípa àwọn ìròyìn bẹ́ẹ̀ tọ́lọ́mọ fi ròyìn ààrẹ tọ́jọ́ ìròyìn ẹ̀dá a máa dárò yìí lẹ̀ láwùjọ àwọn aláàfáà tọ́pọ̀ láìgbà tárò yìí òun ti bẹ̀rẹ̀ ọdún náà ti pẹ́ sẹ́ńtúrì náà ti pẹ́ kò lójútùú dìsín ojoojúmọ́ làwọn èèyàn ń dìbẹ́tì ara wọn wọ́n bá chẹ́kì nírú àná yìí tẹ́ bá tún chẹ́kì online ẹ̀ tó ra àwọn nǹkan tó ń fúnra wọn lésì tó ń búra wọn lérí tọ́pìkì yìí náà ni sọ́lọ̀ ń lọ́wọ́ sọ́lọ̀ ń lójú sọ́lọ̀ ń lọ́mọ́ka sọ́lọ̀ ń lẹ́sẹ̀ àwọn ìròyìn yìí ó wà bẹ́ẹ̀ nínú èyí tó wà nínú al-Qur'an wà tọ́lọ̀ ní ó fọwọ́ tì sọ́dọ̀ ààrẹ ó fi yẹ́dù nínú èdè Lárúbáwá yẹ́dù ní tí mo túmọ̀ sí jù náà ní ọwọ́ ó fi ròyìn ààrẹ ó ní yadullahi fawqa aydihim ó sì tún sọ níbòmí pé méjì lòun ní ìwọ Ìbílísù kí ló dé tó forí balẹ̀ lima khalaqtu bi yadayya nǹkan tí mo fọwọ́ mi méjèèjì dá ìyẹn ànábì Ádámù iṣẹ́ tí mo fọwọ́ mi méjèèjì ṣe ìyẹn ní kí méjì ní ọwọ́ Ọlọ́run ó sì tún wà nínú hadith ànábì sallallahu alayhi wa sallam tá ànábì sọ pé wakilita yadayhi yaminun méjèèjì ọwọ́ Ọlọ́run ọba ọ̀tún náà ni kò lọ́tún kò lósì ọ̀tún ni méjèèjì ọwọ́ Ọlọ́run ọba Olúwa nínú ànábì sallallahu alayhi wa sallam nínú hadith júwe pọ́lọ́n lọ́mọ́ka ó ní qulubul ibadi ọkàn àwọ̀ ẹ̀dá bayna usba'ayyi rahmani yuqallibuha kayfa sha à ń bẹ ní àárín ọmọka Ọlọ́run ọba yuqallibuha kayfa sha yóò máa wá yí ọkàn wa padà bó ti wùn ẹni tó rí wùn lánàá ó lè dè ní kó rí ó mọ́ wọn mọ́ ẹni táburú wùn lánàá aláburú àná ó lè dolórí ńjọ́ kejì yóò máa yí wa lọ́kàn padà ẹni tí ń nífẹ̀ẹ́ nǹkan lánàá lè dẹni tí ń kórìíra rẹ̀ ẹni tó kórìíra lẹ́ni ó lè dolólùfẹ́ rẹ̀ tímọ́tímọ́ lọ́la anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ anabi sì sọ nínú hadith mi pé iná jahannama yóò máa sunkún wípé wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ pé halim talati ṣé o ti kún nígbà tán bá kó àwọn ọmọ náà síbẹ̀ Ọlọ́run sì wá lọ́mọ náà o tí wọ́n bá rọ wọ́n sínú iná tán kún lẹ́mlẹ́m àyọ̀ wá ṣẹ́kù nínú iná iná sì ní space yóò máa wá ní tó lè jẹ yóò máa wá oúnjẹ sí
wọ́n máa bí pé halim talati ṣó ti kún wa taqulu hal min mazid ìyẹn bẹ́ẹ̀ ní al-Qur'an bẹ́ẹ̀ pé iná ọmọ béèrè pé ṣé ẹ tún ní sí ẹ bá mi kó wá sí ẹ bá mi kó wá sí. Ànábì sallallahu alaihi wasallam ní iná ò ní yé sunkún kò ní yé kégbe ní pé mò ń fẹ́ sí mò ń fẹ́ sí nígbà tí ó sì sẹ́yìn tí ó wọ̀ náà mọ́ ọmọ àlìjánà ti wọ̀ náà ọmọ náà ti wọ̀ náà. Ó sì wá nu hadith mi pé tálà Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo wa náà láláyè nínú náà gbogbo wa sì láláyè ní àlìjánà kí kálukú mú ìtọ́ bá fẹ́. Èyí tí ń túmọ̀ sí pé àwọn space tó kù nínú náà àwọn èèyàn tó wà àlìjánà ni ọba wọbẹ̀ wọ́n ṣiṣẹ́ àlìjánà ni ojú wọn tọ́ sí. Iná máa wá kégbe pé òun sì ní ìdí èèyàn sí. So Ànábì sallallahu alaihi wasallam ní Olúwa wà fi gìgísẹ̀ rẹ̀ yóò wà tì bọ inú náà wà tutù àyè wọn wà iná wà dákẹ́ ariwo tí ń pa. Àwọn ọ̀rọ̀ wọn yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ̀ ojú òye wa bó lọ́lọ́run ó ṣe lẹ́sẹ̀ bó lọ́lọ́run ó ṣe lọ́wọ́ bó ni ó ṣe wá ní Ọlọ́run tún fọkàn ròyìn ara rẹ̀ ń bò mí ó fẹ̀mí ròyìn ara rẹ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ pé man dhakarani fi nafsihi ẹni bá rántí èmi Ọlọ́run ọba nínú ẹ̀mí ẹ̀ dhakartuhu fi nafsi èmi náà rántí ẹ̀ nínú ẹ̀mí mi. ṣe mọ̀ pé dodo structure ara ẹ̀dá omi ènìyàn ti ń pé bọ̀ wá ẹ̀mí ojú ó sì lójú méjì ni nínú rabbakum laysa bí àwárà èmi èé ṣe ẹlẹ́yinjú kan dàjáàlì lẹ́yinjú kan olójú méjì ọlọ́wọ́ méjì ọmọka gìgísẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtàwọn sifat fi'liya àwọn ìròyìn tó jẹ́ ti ṣe Ọlọ́run ní orí àlẹ́ àràṣí ni òun wà lérí àlẹ́ àràṣí ní wíwà pé istiwa'u tọ́pọ̀lọpọ̀ ń tú sí jòkó tá a bá tú sí jòkó tí èsè ti lékè tá a bá fi jókòó ròyìn ẹ̀ tó tún sọ ń bomi ìta Ànábì sallallahu alaihi wasallam ní Olúwa máa sọ̀kalẹ̀ ní mẹ́ta òru wá sí sánmọ̀ ilé ayé ìsọ̀kalẹ̀ ṣe mọ̀ pé a fi movement at action ròyìn Ọlọ́run ọba ní pé move ń sọ̀kalẹ̀ láti òkè wá sí ìsàlẹ̀ sánmọ̀ kejì wá sí sánmọ̀ tòsí ilé ayé àti pé Ọlọ́run ọba sọ pé bá dojú al-qiyamah wa ja'a rabbuka tá a bá ti fẹ́ ṣèdájọ́ Ọlọ́run rẹ̀ wá dé àti pé ń bọ̀ láti ibì kankan ọ̀hún. So gbogbo kíní wọ̀nyí ń dàbí ìgbà pé irú structure ara tàwọn ẹ̀dá náà ni Ọlọ́run sì tún sọ fún wa pé laysa kamithlihi shay ẹ má fi mí wé nǹkan kan o torí nǹkan kan dàbí èmi Ọlọ́run ọba. Kíní ìwà fa àríyànjiyàn tó pọ̀ láwùjọ àwọn àfáà Islam láti century tó ti pẹ́ especially nígbà táwọn philosophers bá wa tójú bọ ẹ̀sìn wa táwọn philosophers bá dẹ̀ ti tójú bọ ẹ̀sìn wọ́n ń tà ń pè lẹ́sìn tà ń pè ní ìgbàgbọ́ òun àti ń tà ń pè ní science ọpọlọ wọn kì í sábà bára wọn ṣọ̀rẹ́ torí nítorí ọmọ ẹṣẹ́kù ní ìgbàgbọ́ náà ní pé wọn àti science wọn ẹ̀jọ́ rẹ tó bá ti jẹ́ pé ní tí science lè easily prove ni ẹni tí ó bá gbàgbọ́ wèrè lálọ́yà pé ò ní làákà inú kí èèyàn wo plane sùn nísìkò ní mi ò gba plane gbọ́ kó wo oòrùn nísìkò lóhun tẹ́yìn ojú rẹ̀ ń rí o tó wá lọ́ọ̀gbà gbọ́. So ìlàkàì ti fìdí ẹ̀ múlẹ̀ ọpọlọ ti fìdí ẹ̀ múlẹ̀ kò ṣẹ́kù ní ta lè sọ pé kíyàn gbàgbọ́ mọ́ ó ti di ntọ́ gbọ́dọ̀ gbàgbọ́. So n ta fi appreciate àwọn onígbàgbọ́ ni pé alladhina yu'minuna bil ghaib wọ́n rí wọ́n sì gbàgbọ́. So àwọn kíní wọ̀nyí tó bá ti jẹ́ bí ẹ̀sìn ìgbàgbọ́ òun àti sáyẹ̀nsì wọn kì í sábà ṣọ̀rẹ́ ara wọn. Táwọn philosophers wa tán bá fẹ́ bá yín ṣàlàyé ẹ̀sìn tán fẹ́ bá yín analyse ẹ̀sìn yín lọ́nà tí ó fi bá sáyẹ́ǹsì mu yóò wá fa kí wọ́n máa dojú àwọn nǹkan kan rú láti ìgbà tí àwọn falasifa mutakallimun àwọn tán fẹ́ kọ́ nípa àgbàgbọ́ lọ́nà tó wà scientific tán ti tọwọ́ bọ dodo gbàgbọ́ wa ó bí gbogbo àwọn ìbéèrè yìí dé ní ilé ní àrídáwọn àrójútu ẹ̀ à ń jà sí wọn ni pé sọ́lọ̀ ń lọ́wọ́ tó ní kìíní ká àwọn kan wá dìde wọ́n pè wọ́n ń jà àmìyà àtàwọn ọmọ ẹ̀yà wọn tán pè ní Mu'tazila àwọn dúró lórí pé gbogbo ìròyìn wọ̀nyí ẹ má fi ròyìn Ọlọ́run gbogbo ròyìn yìí ẹ má fi ròyìn Ọlọ́run ẹ bá ti fi ròyìn Ọlọ́run ẹ ti fi ròyìn ẹ̀dá ròyìn ẹ ti ṣẹ́ wọ́n wá ṣe kí ni wọ́n ṣe nafiu sifat wọ́n takò àwọn òròyìn àwọn èyí tó wà nù Kùránì ń bẹ wọ́n lọ ń bẹ̀rẹ̀ wọ́n tú síbòmíì àwọn èyí tó wà nù hadith ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nù hadith ló sì wá wọ́n gbégi lé pátápátá ń pa wọn fẹ́ gbọ́ wọ́n ń sá fún káwọn ọmọ bá lọ fara kín ẹ̀ṣẹ̀ níbi ntọ́lọ́run ti sọ kí ẹ má fi mí wé ìṣẹ̀dá kankan àwọn school of thought mi àwọn ń jẹ́ mújà símọ̀
àwọn sọ pé akílà burú ká sọ pé Ọlọ́run ní bọ́dì. Ẹ sọ àdìsí tó lọ́lọ́run ò ní bọ́dì fún wa. Ẹ sọ àyà tó lọ́lọ́run ò ní bọ́dì fún wa. Ẹn pé sọ ká fún bọ́dì ròyìn Ọlọ́run kò sáburú ńbẹ. Àwọn wá ròyìn Ọlọ́run pẹ̀lú bọ́dì. Àwọn náà ti lọ fara gbá àyà al-Qur'an tó ní laysa kamithlihi shay'. Àwọn alákọ̀ọ́kọ́ fara gbá pé Ọlọ́run fi nǹkan ròyìn ara Ànábì fi ròyìn Ọlọ́run, ẹ̀yin ní ká Ànábì gbẹnu sọ́hùn. Ṣé ẹ fẹ́ mọ̀ sọ́jú ìyọ́ ọ̀sọ́lọ̀? Àwọn ẹni kejì àwọn sọ pé àwọn ó ṣe ìsìbátù gbogbo ẹ̀, àá fi gbogbo ẹ̀ rinlẹ̀ bó ti wà òun náà láàmọ̀ tú Ọlọ́run lọ́wọ́ ni, ó sì lẹ́sẹ̀, ó ní gbogbo ẹ̀, ó náà mọ́ ká. Àwọn adìmọ̀já símọ̀ àwọn fi bọ́dì ròyìn Ọlọ́run. Àwọn ìjọ méjì kan wá wà láàrin tó ń bára wọn jà. Ìjọ kíní kejì ó fojú hàn pé ní àánú ni wọ́n, ó sì dàbí pé Ọlọ́run ti bá kó wọn lẹ̀ àárí wọn mọ́ láwọn tó sọrú ọ̀rọ̀ báyìí. Ìjọ méjì ńláńlá ló wá kù táwọn ń fa àmàrà wọn lọ́wọ́. Ìkíní súnmọ́ àwọn eléyìí díẹ̀, ìkejì náà súnmọ́ àwọn eléyìí díẹ̀. Àwọn ni alul hadith, àwọn àfa aládìs, láwọn tí wọ́n tún padà gbórúkọ míì wọ̀ táwọn èèyàn rí fáàsì wọn gẹ́gẹ́ bí sálàfí, ti sàlàfíyà àti àwọn àfáà tán jẹ́ àṣàyànra, àwọn àfáà tán jẹ́ àṣàyànra tí wọ́n mú orúkọ wọn látọ̀dọ̀ Abul Hasan al-Ash'ari. Kí ni opinion wọn ní pé àwọn kíní ìyẹn alul hadith wọ́n dúró lórí pé al-Qur'ani ló ròyìn Ọlọ́run bẹ́ẹ̀, Ọlọ́run ló ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀, Ànábì sallallahu alaihi wasallam ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀, ó lọ́lọ́run yọ́nú, ó lọ́lọ́run bínú, ó lọ́lọ́run tijú, ó lọ́lọ́run rẹ́rìn. Àwọn àdìsí yìí lálàáfíà, so a tú gẹ́gẹ́ bó ti wá náà ni. Ìyọ́nú náà lápè, a ní tú sí ẹ̀san rere. Ìbínú náà látú sí, a ní tú sí ìjìyà. In tí nǹkan kọ̀ọ̀kan bá máa túmọ̀ sí jù náà láfi tú, ọwọ́ náà ní ń jẹ́. Ẹ mọ́ tú bá míì. Àwọn discussion yìí ṣe pàtàkì kí Mùsùlùmí lè understand di Ọlọ́run ọba rẹ̀, àti pé kó tún lè mọ̀ dáhùn sí àwọn ìrújú tí àwọn èèyàn bá ń gbé wá ní agbẹ́rin yìí. Tí ó bá sí ìrújú táwọn onírújú ń gbé wá ni, kò bá mọ̀ sí túmọ̀ fún ká mọ̀ tẹnubọ̀, torí kò yẹ kí èèyàn mọ̀ tẹnubọ̀ rú ẹ̀. Ìgbà tó ti wá di gbẹ́mi sí omi òtó, tó ti wá di pé kálukú ti pín yẹlẹyẹlẹ lórí ẹ̀, tí wọ́n ti kọ tírà gbáà lọ lérí ẹ̀, tí kálukú ń pera wọn kèfèrí lérí ẹ̀, ó di tó yẹ kí èèyàn mẹ́nubà níwọ̀nba tí ó bẹ́kọ̀ mu táà fi ní ṣìṣọ́ sọ́lọ́wọ́n ọba. So alul hadith, àwọn àfáà aládìsí wọ́n dúró lórí pé ntọ́lọ́run bá fi ròyìn ara ẹ fi ròyìn ẹ bẹ́ẹ̀, ẹ sì tú bẹ́ẹ̀, ẹ mọ́ tú bá mi. Àwọn àfáà kejì, àwọn àṣàyànra ní rárá, Ọlọ́run ní a ṣe làákàyè, ó sì pa wá láṣẹ pé ẹ má fi mi wẹ̀dà. So tá a bá ṣe làákàyè níbi tá a bá ti là ń ròyìn Ọlọ́run ọba, èdè lọ́lọ́run pè. Èdè yìí tó bá jẹ́ sí pé a fẹ́ gbé ka ìtumọ̀ tá a rí pé yóò jọ ìtumọ̀ ká fi ìṣẹ̀dáròyìn Ọlọ́run ọba àbí ròyìn ẹ̀dáròyìn Ọlọ́run ọba, kí lè tá a gbé kúrò lórí ìtumọ̀ yẹn ká gbé sórí ìtumọ̀ míì tá a rí pé òun náà nípìnlẹ̀ nínú èdè Lárúbáwá. Irú ọwọ́ yìí nísìn Lárúbáwá máa tú sí agbára, wọ́n máa pọ̀wọ́ lágbára. Ṣe bí Yorùbá náà ń sọ bẹ́ẹ̀ pé mo rọ́wọ́ rẹ lánàá, nǹkankan tí mo fọwọ́ yẹn ránṣẹ́ sí ní rìfáàsì kìí ṣọwọ́ gangan, mo rọ́wọ́ rẹ ní àná, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà èdè ní làwọn àfáà Ṣáírà ń sọ pé èdè ní dodo kí níwọ̀n yìí gbọ́dọ̀ ti torí ẹ̀sọ́ pọ́ lọ́n lọ́wọ́ náà, agbára lọ́lọ́n gbà lérò. Àwọn ṣe tàwíìlì, wọ́n ní lápèjúwe nísìn, tẹ́ bá ní ká má ṣe tàwíìlì, tẹ́ bá ní ká má tú síbòmíì, Olúwa lóhùn sọ̀kalẹ̀ ní ìdá mẹ́ta tó parí òru, ní gbogbo òru pátápátá ìdá mẹ́ta àparí òun sọ̀kalẹ̀. Ọ̀dà ayé ti wá dàgbà, ojú tún sì là sí ju tàtẹ̀yìn wá lọ. Ìdá mẹ́ta òru tá a bá sọ pé lápèjúwe ó wọlé ní 3 a.m. aago mẹ́ta òru ní ìdá mẹ́ta òru ń bẹ̀rẹ̀, lápèjúwe ni o. 3 a.m. UAE tàbá ń 3 a.m. Nàìjíríà wà ní 12 òru ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwọn. Ìyẹn ni pé nígbà táwọn bá fi di 3 a.m. ní Nàìjíríà, àwa ti wà ní aago mélòó? Àwa ti wà láago mẹ́fà ìdájí, àti kásùbà tán àti wà láago mẹ́fà àárọ̀. So aago mẹ́ta ti wá lọ́lọ́run sọ̀kalẹ̀ ní UAE,
ó tún lápọ́ìntmẹ́ǹtì kó sọ̀kalẹ̀ ní Nàìjíríà tó bá di 3 míì tó bá di Australia àwọn ṣàgbà UAE pẹ̀lú 7 hours wọ́n máa ṣàgbà Nàìjíríà pẹ̀lú 10 hours so ó ti gbọ́dọ̀ sọ̀kalẹ̀ lọ Australia ṣáájú UAE UK táìmù tí wọ́n náà ó lè jọ ti Nàìjíríà nígbà míì ó lè yàtọ̀ sí ti Nàìjíríà nígbà míì pẹ̀lú wákàtí kan yẹn ni pé lẹ́yìn táìmù Nàìjíríà ó ti gbọ́dọ̀ lọ sọ̀kalẹ̀ ní UK gbọ́dọ̀ gba yẹn Australia ti wà lọ́sàn-án Amẹ́ríkà bóyá àwọn sì wà lóru yóò tún sọ̀kalẹ̀ ń bẹ ní yóò máa sọ̀kalẹ̀ káàkiri láàrin 30 minutes gbogbo bí táìmù ilé ayé ṣe ń vary gbogbo eríkèríkè ayé ṣe ń vary hàn ní sọ̀kalẹ̀ ẹ̀ náà máa yí padà káàkiri wọn sọ̀kalẹ̀ káàkiri bẹ́ẹ̀ ẹ̀ rí i pé tá a bá tu bẹ́ẹ̀ kò ní bá ìlàkà ìmọ̀ mọ́ pé irú kí wàá nù kí la fi wá ti sọ́dọ̀ Ọlọ́run ọba wọn ìyẹn làwọn àfáà ṣáyìnrà wa sá fún pé ẹ tú alukurani ẹ tú ọ̀rọ̀ Ọlọ́run lọ́nà tí ó bá làákà ìmọ̀ ń pé ìsọ̀kalẹ̀ wọ̀nyí àṣẹ Ọlọ́run ní ń sọ̀kalẹ̀ kì í ṣe Ọlọ́run fún rẹ̀ gbígbàdúrà rẹ̀ ní ń sọ̀kalẹ̀ kì í ṣe Ọlọ́run fún rẹ̀ wọ́n ní ó dá ẹ tú wò wò tá a bá ní ká tú pẹ̀lú ìtumọ̀ tó léfò tó hàn síta yẹn pé ìsọ̀kalẹ̀ àbí ká tiẹ̀ sọ ká tú nígbà tán ní Ọlọ́run wà ń sánmọ̀ ìbéèrè ní pé oníjọ́ tọ́lọ́run dá sánmọ̀ pé sánmọ̀ lọ́lọ́run wà ẹ̀yin àálùlẹ̀ àdísì àfà aládìsì tẹ́ sọ pé sánmọ̀ lọ́lọ́run wà táwa àṣáyìnra sì dúró lérí pé kìí ṣe sánmọ̀ wọ́n sì sọ pé dodo bí kíbi lọ́wà o wọ́n ní dodo bí kíbi lọ́wà wọ́n ní ó ti wà kí n ti ń jẹ́ àyè ó tó mọ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́ òun ló ṣẹ̀dá àyè ilé ayé ti wà nígbà kan rí àbí ká sọ pé Ọlọ́run ti ń bẹ nígbà tí ò tí ì sí nǹkan kan pẹ̀lú ẹ̀ sánmọ̀ délẹ̀ oníjọ́ tọ́lọ́run dá sánmọ̀ oníjọ́ tọ́lọ́run dá ilẹ̀ oníjọ́ tọ́lọ́run dá gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí àti gbogbo àwọn àyè wọ̀nyí so Ọlọ́run ti ń bẹ kí àyè ó tó mọ̀ bẹ so àwọn á sọ pé tẹ́ bá sọ pé sánmọ̀ lọ́lọ́run wà á já sí pé nínú kẹgbà pé sánmọ̀ ti ń bẹ tipẹ́tipẹ́ nígbà tọ́lọ́run ti ń bẹ kìí ṣe jọ́ kan lọ́dà ọ̀rọ̀ tó bàjẹ́ ni Kùránì jẹ́ àmọ́ ìpò níjọ́ tọ́lọ́run dá sánmọ̀ ẹ̀dá ni sánmọ̀ kò mọ̀ bẹ lọ gbéri gẹ́gẹ́ bí Ọlọ́run so ń bọ̀ wá lọ́lọ́run wà tẹ́lẹ̀ kó tó dá sánmọ̀ so múùfù láti ibi tí tó wà tẹ́lẹ̀ lọ́bọ́ sí lórí lókètì sí sánmọ̀ ni àbí kí ni bó ló ṣe jẹ́ yóò fà kẹ́ ẹ tú padà sọ nǹkan míì tí ò yé yín nípa Ọlọ́run pé látara bẹ́ẹ̀ láti sọ pé sánmọ̀ lọ́lọ́run wà àbí ká tiẹ̀ sọ pé nú sánmọ̀ inú ẹ̀dá sọ́lọ́run kó sínú ẹ̀ ni ibi tó ti wà tẹ́lẹ̀ tí kò yí padà kó tó dá sánmọ̀ náà ló wà lẹ́yìn tó dá sánmọ̀ tán àmọ́ láì pé àwọn ẹ̀dá perspective wa tá a bá ti fẹ́ ṣàdúrà àbí tá a bá fẹ́ òkè làá máa wò torí pé àgbà pé tó lékè wa tó jù wá lọ lọ́lọ́run wọ́n ní nítorí bẹ́ẹ̀ èdè wa lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ ló fi dàbí ìgbà pé ń sọ pé sánmọ̀ lòun wà ó lékè nìtumọ̀ tí ń wí wọ́n tú síbẹ̀ kó tó wá di pé sáyẹ́ǹsì náà tún wá sọ fún wa pé ilé ayé dàbí ẹyin eré ilẹ̀ ayé eré ilẹ̀ tá a wà wọ́n ló ṣe roboto ń pọ̀ dàbí ẹyin ẹni tó bá sáyẹ́ǹtìsì gbàgbọ́ bẹ́ẹ̀ ni pé bọ́n ṣe wí òun náà lórí bẹ̀sì lọ́pọ̀lọpọ̀ wá gbàgbọ́ lẹ́nìí toró ti kúrò ní tíyẹn lè jà níyàn tíyàn bá ní mọ́ make full out of ara rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó wà lọ Australia tó bá máa wo sánmọ̀ erigun ilé ayé kan ló wà bóyá wà ní Singapore àbí Australia ọ̀nà jìnnàjìnnà àtẹni tó wà ní Morocco níbi tí Áfíríkà parí sí lókè lọ́hùn áńgù táwọn méjèèjì wà nílé ayé ní rogodo tá a bá gbà pé rogodo báyìí áńgù ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni igun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà tẹ́ bá ní kẹ́ni yìí ó nawọ́ sí sánmọ̀ òkè rẹ̀ ni ó nawọ́ sí yóò dàbí òkè lójú tí ẹ̀bẹ̀tẹ̀gbẹ́ báyìí ló nawọ́ sí tẹ́ bá ní kẹ́ni tí ń bẹ ní Australia ó nawọ́ sí sánmọ̀ yóò dàbí ìgbà pókè ló nawọ́ sí ẹ̀gbẹ́ báyìí ló nawọ́ sí ibi tí kálukú wọn nawọ́ sí ọ̀jọ́ra nígbà pápọ̀ yìí síra wọn ni eléyìí níbi tọ́lọ́run wà ní eléyìí níbi tọ́lọ́run wà ní so nínú kọ́ jẹ́ sí pé rogodo lọ́lọ́run rí àbí kí kẹ́nìkan correct kẹ́nìkan mọ́ correct so dodo kíní ìjẹ́ àmọ́ yìí pé ká tú ní ìtumọ̀ tó hàn sí wa pé Ọlọ́run bẹ ń sánmọ̀ gẹ́gẹ́ bí èdè tó lò fún wa kò ní correct yóò sì mú ká kọ́dà bí ìgbà pà ń fi bọ́dì ròyìn Ọlọ́run dání eléwọ̀n yìí làwọn àṣàyànrà rí tí wọ́n fi ń sọ pé ẹ mọ́ tú àwọn àyà àti gbogbo àwọn ìròyìn wọ̀nyí
ẹ má tú wọn pẹ̀lú èdè tí ó hàn síta ẹgbẹ́ kábòmí tí Lárúbáwá bá tún lè gbérú èdè bẹ́ẹ̀ kà gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe sọ pé ṣe ọ̀rọ̀wọ́ mi lánàá mo rọ́wọ́ yín lánàá o àgbà ọwọ́ ní èrò wallahu alam bí wọ́n ṣe fà á mara wọn lọ́nu àmọ́ bí òdodo wà táwa rò pé ó yẹ kí mùsùlùmí òdodo dúró sí tó dẹ̀ mú àlàáfíà wá fún ìgbàgbọ́ òun ni àtẹ̀fúwìdù káfà lọ́lọ́run lọ́wọ́ káfà lọ́lọ́run lọ́wọ́ pé òun ló mọ̀ tí ọgbà lérò sọ̀rọ̀ lọ́n sọ́nù al-Qur'an nínú suratu Ali Imran sọ́fà kínní péjì kínní ọlọ́run ní huwa alladhi anzala alayka al-kitaba minhu ayatun muhkamatun hunna ummul kitab wa ukharu mutashabihatun wa amma alladhina fi qulubihim zaygun فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخرى متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تاويله وما يعلم تاويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب هو الذي أنزل عليك الكتاب èmi lọ́ba tí ó sọ tírà kalẹ̀ fún wa Muhammadu minhu nínú tírà yẹn al-Qur'an ayatun muhkamatun àwọn àyà kan bẹ́ẹ̀ muhkamatun àfún ẹlẹ́jọ́dá muhkamatun apàfẹ́kìtì ìtumọ̀ wọn muhkamatun olójútu ó dùn tètè mà. hunna ummul kitab. àwọn gẹ́gẹ́ nípìlẹ̀ tírà ni gbogbo ń tó bá dàrú ẹ dá padà síbẹ̀ àwọn nípìlẹ̀ àwọn la fi ṣe foundation àwọn ní principles àwọn ní fundamentals. wa ukharu mutashabihat àwọn àyà kan wà níbẹ̀ nínú alukurani ọlọ́run tọ́lá alukurani ní sọ fún wa o àmọ́ àfàwọn kan síbẹ̀ mutashabihatun yọmọ ìjọra mutashabihatun orújú àmọ́ fi wọ́n síbẹ̀ náà ni pé àwọn eléyìí ó nígbà pẹ́ bá ti ń sọ̀rọ̀ jù wá lọ ọ̀rọ̀ tágbàlagbà bá sọ tí ọmọdé náà lè gbọ́ yé tán tọ́ra àgbáyé tọ̀rọ̀ tí ń bọ̀ wá àgbáyé tó ju àgbáyé tiwa lọ ni wa ukharu mutashabihat àwọn kan wà ń bẹ̀ tí ó máa dà yín lójú náà. فأما الذين في قلوبهم زيغ. ṣẹ́ra àwọn tí kíni kọ́ ẹ̀sìn bá ń bẹ lọ́kàn wọn àwọn tí ọkàn wọn bá lálàáfíà ẹ̀rí kí gbogbo àwọn tá à ń sọ látẹ̀kan yìí ó kó mú mi ní rírà kí lè tẹ̀ wọ́n á tọwọ́ bọ̀rọ̀ ọlọ́run tó báyìí tó lápá sọ lẹ́sẹ̀ kí la fẹ́ mú bí eléyìí أما الذين في قلوبهم زيغ ṣẹ́rẹ́ ni tọkàn rẹ̀ ọba ti lálàáfíà فيتبعون ما تشابه منه ntí ó jòkó tì tí ó máa fàyè rẹ̀ rán onímọ̀ tashabaha minhu àwọn èyí tó dojúrú wọ̀nyí àwọn èyí tá a rí ibi conclude sí láti yà more than 1000 years láti ń fa amara wa lọ ó ti lé 1000 years tí gbogbo àlùmọ̀ ti ń fa ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ lọ́wọ́ kò lọ́wọ́ ọ wà ń sánmọ̀ kò sí ń sánmọ̀
fayattabi'una ma tashabaha minhu ní làwọn wàá jókòó tí wọ́n mọ wá rán. ibtiga alfitinati wa ibtiga tawili. fìtínà wọn wá ń bẹ̀ kò sí nǹkan kan ibtiga alfitinati àfin wá wàhálà ni ọkàn máa wá lé sí níbi atótónu níbi àríyànjiyàn èyí tó yẹ kí kálukú mójútó ń bẹ̀ gan kò ní mójútó. nígbà tẹ́nìkan wá bá al-Imam Junaid àfa àgbà ìsìn nínú àwọn olùjọ́sìn ni àwọn akẹ́lódò yẹn ń fa mara wọn lọ́wọ́ pé ṣé sánmà lọ́lọ́run wà ń bo lọ́lọ́run wà kí ni wọ́n fẹ́ sọ lé lérí ìwọ́ dákẹ́ ni ń bo lọ́lọ́run wà àwọn abéèrè lọ́wọ́ Junaid kí ń bo lọ́lọ́run wà tí wọ́n tó fi dáhùn ó ní huwa bil mirsad ṣé sánmà lọ́lọ́run wà ni àbí ó wà níbi tó wà kó tó dá sánmà ó ní huwa bil mirsad ibi ọlọ́run wà ní mirsad kí náà ń pè mirsad ibi èèyàn bá wà láti máa dẹ̀yàn lẹ́kẹ̀ẹ́ láti máa dẹ̀yàn lẹ́kẹ̀ẹ́ pé màá mú ọ láìpẹ́ yìí sórí bí ọwà tó fi ń palẹ̀ mọ́ pé màá mú gbogbo aláìdáhùn mirsad nù ọlọ́run wá ròyìn ààrẹ nínú al-Qur'an ní inna rabbaka labil mirsad olúwa rẹ̀ ń bẹ níbi mirsad gbogbo wọ́n tó ń ṣe ti ọ̀dà gbogbo wọ́n tó ń gbáyé ṣèkà inna rabbaka labil mirsad ntọ́ wá béèrè ní location tọ́lọ́run wà ntí àfáàní fi dá lóhùn ní pé wọn labil mirsad ó dúró dè ọ́ láti san ọ́ lẹ́san dúdú wà rẹ̀ tí ọ̀dà níbi táwọn tí wọ́n máa dúró déyàn san yẹn lẹ́san máa dúró sí. ìbéèrè àríyànjiyàn lọ́wọ́ béèrè ẹkún ló sun kúrò níwájú Imam Junaid torí ní tó yẹ kọ́ gbọ́ gangan wọ́n fi dá lóhùn tíbi ọlọ́run wà ló yẹ kọ́ mọ́ wá káàkiri ni àbíbò ló bá pàdé tó bá dijọ́ àlùkìyámọ̀ sọ fẹ́ wà lọ location rẹ̀ ní tó fi ń béèrè àdírẹ́sì rẹ̀ ń pé ṣé sánmà lọ́wọ́ ní àbímbò ìyẹn ṣe ní òun ṣe pẹ̀lú gbàgbọ́ ìpìlẹ̀ ìgbàgbọ́. fayattabi'una ma tashabaha minhu àwọn tí kí ni kọ́họ̀ bá ń bẹ lọ́kàn wọn àwọn èyí tó rújú wọ̀nyí ni yóò jókòó tí yóò ní tóun stọ́dì tóun mọ̀ jù náà ní àwọn wọ̀nyí ṣé ìmọ̀lélẹ́ yìí náà. ibtiga alfitinati wa ibtiga tawili. wama ya'lamu ta'wilahu illa Allah. warrasikhuna fil ilmi. wama ya'lamu ta'wilahu illa Allah. ta ló mọ̀ pàtó túmọ̀ dodo kíní wọ̀nyí ta ló lè ṣàlàyé ẹ̀ lọ́nà tí ò ní rújú tó dàbí ọlọ́run tọrọ ọlọ́run ló mọ̀ nǹkan tẹ́nìkan mọ̀ à ń sọ̀rọ̀ nípa kọ̀kọ̀ à ń sọ̀rọ̀ nípa tẹ́nìkan òrírí ẹnìkan wá fẹ́ júwe ẹ̀ èmi ò dé South Africa rí ọwá ni mọ̀ ṣàlàyé gbogbo òpópónà bẹ̀ ìwé wo ni mbà kà tí ó clear tí ń fi wá lè ṣàlàyé tí ó wà dá tí ó wà dán mọ́rán tí ì ní mọ̀ gbé ìsira hàn abẹ́ẹ̀dọ́ ẹnìkan ṣe onílà káyì kan ṣàpèjúwe kan ó ní ọ̀rọ̀ àwọn aládìsí náà ni wọ́n fa àwọn àṣà ayára ṣàpèjúwe bí tí wọ́n ti ń fúnra wọn lésì ó ní ẹ̀yin tẹ́ ń tú ìròyìn ọlọ́run ọba síbòmí wọ̀nyí tẹ́ gbà pé tá a bá ní ká tú síbí kò ní bá làákàyè mu tá a bá ní ká tú ẹ̀yin ṣe mọ̀ pé kò ní bá làákàyè mu ọ̀rọ̀ yín dàbí ẹja àbí ọ̀pọ̀lọ́ tọ́lẹ́ja ya wèrè ọ̀pọ̀lọ́ tí ń gbẹ ní odò kéékèèké lọ́pọ̀lọ́ máa ń ná ọ̀pọ̀lọ́ kì í ná ocean ńláńlá ìdí odò wá ṣẹlẹ̀ odò ńláńlá tó tóbi tó fẹ̀ tó haranta ó wá ju ẹja ńláńlá odò ju ìdí odò ó jù sínú kànga kan tó súnmọ́ ibi tí odò níwà ẹja ńláńlá wá wọnú kànga ó wá há mọ́ bẹ́ẹ̀ kò rí bí ìwẹ̀ sọ́tún kò rí bí ìwẹ̀ sósì wọ́n lẹ́jà àwọn asunkún ọ̀pọ̀lọ́ tóun wá wà nù kànga àwọn tóun rí kànga yẹn pé ibi ló tóbi jù láyé kò gbénú odò tó tóbi jù bẹ́ẹ̀ lọ rí ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹja pé kí ni ń pa ọ́ lẹ́kún wọ́n lẹ́jà wá ń sọ fún kẹ́ ibi tí mo wà tẹ́lẹ̀ ó tóbi ibi ìkéré àbóòrí ni ìyìn ríbi wẹ̀ lọ sọ́tún wẹ̀ lọ sósì wọ́n ní ọ̀pọ̀lọ́ wa ń sọ kẹ́ ẹja yìí ti ya wèrè o kí n ọ̀rá dúró odò yìí kó ní ó kéré sẹ́yìn pé perspective kálukú ní fi ń sọ̀rọ̀ ibi tó tóbi jù lójú ọ̀pọ̀lọ́ òun nínú kànga ẹja yẹn ti rí bòmíì tó tóbi jù bẹ́ẹ̀ lọ a lè fọpọlọ wa tó kéré yìí fi máa júwe kí ló possible nípasẹ̀ ìròyìn ọlọ́run kí ni ó possible kí ni òfin ká máa fi òfin fíksìsì tiwa àti ntọ́yẹ àti ntí ọ̀yẹ́ pé tá a bá fi ìbínú ròyìn ọlọ́run á já sí pé ìbínú á já sí pé inú rẹ̀ ru àti gbogbo àwọn analysis táwọn àṣàyànra máa mú wa àwọn alẹ́lò àdìsí ni ẹ̀ ń dájọ́ ń tẹ́ mọ̀ ni ẹ fẹ́ kan tú bó ṣe wá ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ àwọn àṣàyànra náà láwọn ò ní gbà àwọn ò ní fi ilẹ̀ bẹ́ẹ̀ ó dá àwọn ìròyìn tẹ́ wá àwọn ọ̀nà bí tẹ́ tú sí yẹn kí làrí dájú pé ntọ́lọ́ ń gbà lérò nù
kí láàrí dájú táwọn àṣàyẹ́rà náà ní lọ́dọ̀ àti Mátúrídíyà pé ibi atú sí pé ọwọ́ Ọlọ́run agbára la tú sí àrídájú wọn ní látọ̀dọ̀ Ọlọ́run pé agbára náà ní látọ̀dọ̀ Ọlọ́run. ǹjọ́ Ọlọ́run ò lè sọ fún wa pé ní tóun gbà lérò kọ́ lágbára. so kò sáàrí dájú ní sáìdì kínní kò sáàrí dájú ní sáìdì kejì tó sọ pé náà ẹjẹ́ á sọ pé ọwọ́ náà ni ká tú ní járíhà ní pé ọwọ́ tá a fi mú nǹkan tọ́lọ́n bá ní nǹkan lòun gbà lérò nǹkan. so tó bá rí bẹ́ẹ̀ amma alladhina fi qulubihim zaygun la ya'lamu ta'wilahu illa Allah kò sẹ́ni tó mọ pàtó túmọ̀ àwọn kinní wọn yìí dàbí Ọlọ́run. warasikhuna fil ilmi àwọn tán bá jindò nínú mímọ̀ tí wọ́n bá jindò nínú mímọ̀ yaquluna amanna bihi ibi táwọn conclude sí ni pé amanna bihi àgbàdo ibi tá a fẹ́ kí kálukú conclude sínú pé wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram gbogbo ọjọ́ tá a bá ń rírú àwọn ìròyìn bẹ́ẹ̀ a mọ̀ mọ̀ pé kullu min indi rabbina amanna bihi àgbàdo bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ròyìn ààrẹ kullu min indi rabbina ọ̀dọ̀ Ọlọ́run náà sì ló ti wá bẹ́ẹ̀. wa ma yadhakkaru illa ulul albab. a ní láti juwọ́lẹ̀ òun ni madhabu tafwid madhabu pé ẹjẹ́ ń fa lọ́lọ́run lọ́wọ́ ọmọ túnmẹ̀ jù mí lọ ó yé kò yé mi sí kò dẹ̀ sáburú mbẹ̀ ṣe á mọ̀ pé tó ń jà méjì bá ń jà ní ìjà ọlọ́jọ́ pípẹ́ ìjà ọ̀rọ̀ yìí ló dé Ibn Taymiyyah wẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí ló ti dá wàhálà alẹ́ tó pọ̀ tí wọ́n kọ Ibn Qayyim kọnù níyà orin tó yẹ ẹsẹ̀ rẹ̀ lé ní 3,000 kọ́ ni àbí tí ìbá jẹ́ 5,000 3,000 tó fi rojọ́ lérí gbogbo àwọn ìròyìn Ọlọ́run ọba yìí náà ni àwọn kìíní wọ́n jagun ẹ̀ ni wọ́n fà mara wọn lọ́wọ́ ìntọ́ alágbára láàrin ikọ̀ kìíní ikọ̀ kejì kí wọ̀kan wá dé kó ní àǹtẹ̀ wà ń fà náà lè ẹjẹ́ àfà lọ́lọ́run lọ́wọ́ àmì èjì ọ sọ̀rọ̀ sí ọ ní pé ọ̀gbádùn kò lé kíni torí ọ fẹ́ sọ dodo já wọn di tó useless àwọn náà wà ní tèkì rẹ̀ láìtì pẹ̀lú rẹ̀ ìní ọ̀fàrú position táwa conclude pé tẹ̀fúwìdì ló yẹ ká ṣe yìí kò ní dùn mọ́ ó ṣeéṣe kó má dùn mọ́ apá kìíní kó sì má dùn mọ́ apá kejì torí kò sáàrí dájú fún wa tá a bá la fẹ́ ṣe ta'wil a fẹ́ tú síbì kan tó bá la ká yìí tiwa mu ta ló sọ fún wa pé bí tá a tú sí yẹn gangan lọ́lọ́run gbà lérò tá a bá sì láà ní tú síbi tí ó bá la ká ìwà mu náà tá a fẹ́ tú nítumọ̀ tó léfò ta ló sọ pé ntọ́lọ́run gbà lérò nù àrídájú wo la rí pé ntọ́lọ́run gbà lérò nù ṣe bá ara àwọn nǹkan mìíràn al-Qur'ani tí ò yé wa tá a sọ pé Allahu a'lamu bi muradihi bidhalik tá a conclude pọ́lọ̀ lóye bí alif lam mim bí kaha ya ayin sọ kí ni túmọ̀ àwọn èdè wọ̀nyí gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ pé Allahu a'lamu bi muradihi bidhalik afàtúmọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ èyí ṣe tẹ́lẹ̀ ìwà kọjá ń tà lè fàtúmọ̀ rẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ká tó wá sọ pé àwọn aṣáájú wa nínú ẹ̀sìn àárí kan mọ́ tẹnubọ àwọn àròyé wọ̀nyí nígbà táwa ní àtẹ̀fúwìdù yìí ni ẹjẹ́ ṣe àtikọ̀ kíní àtikọ̀ kejì ní àtẹ̀fúwìdù yìí dáa wọ́n tún subscribe síbi tẹ̀fúwìdù yìí pé ẹjẹ́ fà lọ́lọ́run lọ àmọ́ tẹ̀fúwìdù wo láṣẹ ṣé tẹ̀fúwìdù kéfì ni àbí tẹ̀fúwìdù máàna ṣé túmọ̀ ní káfà lọ́lọ́run lọ́wọ́ ni àbí bí kíní yẹn ṣe rí kí ni túmọ̀ yẹ́dù ṣé láfà lọ́lọ́run lọ́wọ́ kí tó ọlọ́run lọ́mọ túmọ̀ yẹ́dù ìtọ́gbà lérò pẹ̀lú ọwọ́ ọlọ́run lọ́mọ túmọ̀ àbí òun àmọ̀túnmẹ́ àádẹ́fìtúmọ̀ rẹ̀ tó léfò yẹn àáfi irinlẹ̀ àáfi múlẹ̀ pé ìtumọ̀ ọwọ́ náà lọ́wọ́ ń jẹ́ ẹnu pé irú ọwọ́ wo lọ́lọ́run ń lò ń tiẹ̀ láàmọ̀ bí ìyàtọ̀ ṣe wà lọ́wọ́ èèyàn láàrin ọwọ́ èèyàn àtọwọ́ ẹranko láàmà á sọ pé tó ìyàtọ̀ wà láàrin ọwọ́ ọlọ́run àti tiwa náà àṣàyànra ní rárá àti ẹranko àti tèèyàn ẹ ti fi ti ń pè ní structure òyìn ọlọ́run àti body ó sì yẹ ká ṣàfọ̀mọ́ ọlọ́run ọba ó ní ká má fòun wí nǹkankan àwọn tọ̀hún ní ọlọ́run ò ní kò síbi tọ́lọ́run ti sọ pé àbí tá Ànábì sallam ti sọ pé ẹ fi bọ́dì ròyìn ọlọ́run ẹ má fi bọ́dì ròyìn ọlọ́run so ń tọ́lọ́run bá ti sọ ní kẹ́ ìṣàjìyà tú so wọn ò yé ro àròyé yẹn dì sí àmọ́ àwọn afọ́ mímọ̀ tó ti lọ bí Imam Ahmad ó ní nu'minu biha àwọn ìròyìn wọ̀nyí àgbàgbọ́ wa nusaddiqu biha àádẹ́pẹ́ lóòótọ́ yẹn ni pé àníjà níyàn báwọn kan ṣe jà níyàn tán ní ẹkẹnu kúrò mbẹ la kayf àmọ́ àní sọ pé báwo ló ṣe rí gangan ká máa wádìí pé bó lọ́lọ́run ṣe ń sọ̀kalẹ̀ ní àárín òru bó ní ṣe ń sọ̀kalẹ̀ ká máa wá kayfiyya àní tọwọ́bọ̀ yẹn wala ma'na àti ní tọwọ́bọ̀ túmọ̀ náà kì í ṣe kayfiyya nìkan là ní tọwọ́bọ̀ àti ní tọwọ́bọ̀ ma'na torí nígbà míì kò sí bẹ́ẹ̀ ṣe tọwọ́bọ̀ ma'na tẹ̀ ní tọwọ́bọ̀ kayfiyya
bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ máa nà julus ọlọ́run jókòó tí wọ́n fẹ́ sọ pé ìjókòó ní ìjókòó ń jẹ́ àmọ́ bó ṣe jókòó yàtọ̀ sí ìjókòó kèfíyà rẹ̀ àti máàna rẹ̀ kankan náà àwọn kankan bẹ kèfíyà àti máàna kì í yàtọ̀ ń bẹ tí yóò bá ní fúlù rẹ̀ so àwọn aṣáájú wo ni àwọn ò ní tọwọ́ bọ̀ kò sá ẹ̀ṣẹ̀ wo ní bẹ́ẹ̀ bí kí n sọ pé ìmọ̀ túmẹ̀ ọlọ́run ní nǹkan kan ó ní ṣáànù kan ó ní ìṣesí kan tí máa ṣe tó pè ní ìjókòó yóò mọ̀ ṣàlàyé ẹ̀ fún wa ní ọjọ́ àkìyámọ̀ a ti fi rinlẹ̀ báwọn àpà Kùránì nírọ́ àpà díìsì nírọ́ ọlọ́run ní nǹkan kan tí í ṣe tí í pè lẹ́rìn ó ní nǹkan kan ó ní ìṣesí kan tí máa ṣe tí ń pè ní ó pè é lẹ́rìn fún wa pàtó kíní yẹn ó yé ọlọ́run sí ọlọ́run ní ìṣesí kan tí máa ṣe ó pè é ní ìyọ́nú àgbàgbọ́ pé ìyọ́nú ni tòótọ́ àmọ́ pàtó kíní yẹn ó yọ ọlọ́run sí ọlọ́run ní ìṣesí kan tó pè ní ìbínú pàtó ìbínú yẹn òun ló yé ṣẹ́sìrì àfihànilẹ̀ pé kíní yẹn ń bẹ tòótọ́ bó ṣe wà sí àti pàtó rẹ̀ màánà rẹ̀ àti kèfíyà rẹ̀ la fi lọ́lọ́run lọ́wọ́ a máa ṣe ìkọ́rọ̀rù rẹ̀ pé ń bẹ tòótọ́ àwọn ọ̀dà bí àwọn tó tú síbòmíì torí tá a bá tú síbòmíì tọ́lọ́wọ̀n ọ̀bá gbà yẹn lérò ńkọ́ a sì dàbí àwọn tán ní ẹ tú nítumọ̀ tó léfòó ìyún náà ó túmọ̀ pé à ń fẹ̀ dàrú yìí ọlọ́run ọba àti kọ̀kíní àti kọ̀kejì ẹ̀sìn ọlọ́run ọba náà ni wọ́n fẹ́ fọ̀ mọ́ ìròyìn ọlọ́run ọba náà ni wọ́n fẹ́ fọ̀ mọ́ Muhammad ibn al-Hasan ìkànnà àfáà tó ti lọ òun náà ní hadhihi ahadith gbogbo àwọn àdìsí tá a bá rí tí ń fún wa ní ìròyìn ọlọ́run ọba pé máa rẹ́rìn ọlọ́run ọba máa tijú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dọ̀rọ̀ wá ti hafiqat àwọn tó gbà wá àwọn tí ẹ̀mí balẹ̀ sí ni tán gba bá a ti ń kírun bá a ti ń ṣàlùwàlá wá tá a bá ládàánù ní tá a dànù nínú ẹ̀sìn pọ̀ sọ àgbọ̀dọ̀ gbà fanahnu narwiha àwa náà máa gbà wa nu'minu biha a sì gbà gbọ́ wala nufassiruha a ní máa tọwọ́ bọ̀ túmẹ̀ a ní máa tọwọ́ bọ̀ ìtumẹ̀ mẹ́sẹ̀jì sọ́lọ́run fẹ́ ká mú láàmú kò ní jẹ́ sí pé só lọ́wọ́ só ní gẹ̀ só ní bàràdì Abu Ubayd al-Qasim ibn Salam nínú àwọn aṣáájú wa dáadáa nínú ẹ̀sìn lòun náà wà ní ma adrakna ahadan nínú àwọn táwọn báwo a lépa bẹ́ẹ̀ nìkan yufassiru minha shay'an gbogbo àwọn irú àwọn ayé àbáyé kọ́ wa tẹnu bọ̀ kọ́ mọ́ wa pẹ̀kún rẹ́rẹ́ rẹ̀ wa nahnu la nufassiru minha shay'an àwa náà sì ní tọwọ́ bọ̀ ká máa tú àmọ́ wa nusaddiqu biha àgbà lóòótọ́ wa naskutu a sì dákẹ́ ibi tí olùgbàdo òdodo ibi wọn gbọ́dọ̀ ibi Imamu Dhahabi náà wà nù bó ṣe jọmọ kí Ibn Taymiyyah àtó agbadodo kínní wọ̀nyí a ní ṣe tàwíìl a ní tú síbòmíì tóra àṣọ ibòmíì tá a fẹ́ tú sí yẹn síbẹ̀ lọ́lọ́run gbà lérò àmọ́ at the same time a ṣe tafwidu al-ma'na a gbé túmọ̀ yẹn lọ́lọ́run lọ́wọ́ pé kíní gbà lérò ọlọ́run lọ́mọ tí ó gbà lérò jù àmọ́ a ṣe ìfirinlẹ̀ pé tó bá di jọ́ àlùkìyámọ̀ ọlọ́run ní òun ó dé nǹkan kan ń bẹ tí ọlọ́run ó ṣe tí ń pè ní dídé yóò ṣe nǹkan ọ̀hún àgbàgbọ́ bẹ́ẹ̀ ó nílẹ̀ lọ́kàn wa bẹ́ẹ̀ àmọ́ bó ní dídé yẹn ṣe rí kí sì ló gbà lérò pẹ̀lú dídé ó yọ ọlọ́run ọba sí èyí tí àwa ṣe bó lálàáfíà nù tó sì mú ìfọ̀kànbalẹ̀ wá kí ọlọ́run ṣá fi wá ṣe kòńgẹ́ kó fi wá mọ̀nà sí jù báyìí lọ nítorí wípé àwọn kinní wọ̀nyí ti dẹjọ́ ńláńlá o tẹ́ẹ̀mọ̀ rí ti gbogbo àwọn onímọ̀ àwọn aláàfáà ọlọ́mọ kí wọ́n mọ̀ fà á mara wọn lọ́wọ́ ẹ̀ kíníkẹ́ ní àánú ní àwọn yẹn ń pera wọn kèfèrí lórí ẹ̀ Imamu Dhahabi tá a lọ sọ̀rọ̀ yìí náà sọ nígbà tí ń kọ́mẹ́ǹtì lérí ọ̀rọ̀ tí kan náà àáfàá tó ti lọ Ibn Khuzaymah tó sọ tí ń pe ẹni tí ó bá ti gbà yí pé sánmà lọ́lọ́run wá kèfèrí ni halalu dami ẹ̀jẹ̀ rẹ̀ aláàlí ni kẹ́ ẹ̀ dálẹ̀ kẹ́ ẹ̀ pa aláàlí ni kódà dúkìá rẹ̀ tó bá fi ilẹ̀ fẹ́ ìhù ní fún dodo mùsùlùmí ẹ pín mara yín lọ kọ́ máa lọ lé Baitul Mal Imamu Dhahabi kò tí ọ̀rọ̀ yẹn tán Imamu Dhahabi ọ̀rọ̀ yìí le jù afa tó sọ̀rọ̀ yìí gẹ́ ṣe tàwílù níbi hadisi sura hadisi tí wọ́n lọ anabi sallallahu alaihi wasallam lọ́lọ́ ní inna Allah khalaqa adama ala suratihi ó dá anabi adama lérí àwòrán rẹ̀ afa yìí náà ká sọ pé ọlọ́run dá anabi adama lérí àwòrán ara ọlọ́run ọba eléyìí ti dàbí ìgbàpá ti fẹ̀ dá wé fọlọ́run wẹ̀dá òun náà wá tú síbi kéhùn ọlọ́run dá anabi adama lérí àwòrán adama àbí pé ọlọ́run dá ẹ má gbá yẹn létí bí tádìsì òun ti ń bọ̀ nù ẹ má gbá yẹn létí torí tí tẹ́ fẹ́ gbá yẹn ọlọ́run dá nàbí ádámà lérí àwòrán rẹ̀ lérí àwòrán ẹni tẹ́ fẹ́ gbá létí òun là nàbí ádámà rí ẹ̀yẹ aṣọ́ra fún à ń gbá yẹn ní òun náà lọ́tùmọ̀ ń bẹ̀rẹ̀ Imamu Dhahabi wá ní àwọn tó ń bá wí tó ń bú pé wọ́n ní ọlọ́run ò sí sánmọ̀
tó ní wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìwọ náà ti lọ́kàn ń bẹ̀rẹ̀ yóò sì rí táàmù fáwọn tọ̀hún láàmú fún ìwọ náà kò sẹ́ni tí ó lè ṣe mistake àníyàn ni ó dájọ́ nítorí pé nínú Islam tí àwọn àfà tán bá ń sáré pé a fẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run ọba ṣẹ àṣẹ tọ́lọ́run pa wá ní a fẹ́ mú dógóńgó táwọn àfà kan náà tí wá ní opinion míì opinion tí wọ́n yẹn náà wà lérí pé wọ́n ń sáré pé àṣẹ Ọlọ́run ọba yà fẹ́ mú dógóńgó àṣẹ yẹn wá tako ó wá dàgbà pé ó yàtọ̀ síra wọn tàlàǹgà lè wòsùn kẹ́ẹ̀pẹ́ nìkan lẹ́ni ìbínú Ọlọ́run ó ṣẹlẹ̀ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam arábìnrin kan nínú àwọn aláìní Ànábì sallallahu alaihi wasallam sì máa ń ṣàbẹ̀wò fún àwọn aláìní tí wọ́n ṣe ìyáàdà àwọn masakin tó máa lọ kí wọn lóbìnrin ìyẹn aláìní ni ó wà nínú àwọn tá Ànábì sallallahu alaihi wasallam máa lọ kí ó àárẹ̀ nínú àwọn ìgbà wà díìsì yẹn míì wọ́n ní arábìnrin yẹn kana taqumul masjida ìmọ̀ wá gbálẹ̀ mọ́ṣáláṣí ẹgbà wá tó sọ pọ́ rẹ̀ Ànábì wá sọ pé tẹ́ni yìí bá jáde láyé ẹjí mọ̀ ohun mi kọ́ ẹ́sìkò mi ní kírun sí la wọ́n á níjọ́ tó kú ọwọ́ alẹ́ lọ bọ́ sí ilẹ̀ ti ṣú wọ́n á gbókù rẹ̀ wọ́n yí Ànábì wò sallallahu alaihi wasallam pé sọ́wọ́ à ń tòsí wọ́n náà Ànábì rẹ̀ jù lọ́wọ́ yín sùn wọ́n wá fẹ́ jí Ànábì sallallahu alaihi wasallam àṣẹ là Ànábì pa ẹ má gbàgbé pé tó bá ti kú ẹ wá sọ fún mi kí n kírun sí la ṣé ẹ kàn ṣáà ìgbọràn sí Ànábì lẹ́nu al-Qur'an sọ fún wa pé bá Ànábì bá pàṣẹ aliyadari alladhina yukhalifuna an amrihi abi an tusibahum fitna àwọn tán bá ń yapa àṣẹ Ànábì kan ṣọ́ra kí fìtínà má kọlù wọn àtẹ̀yàn Allah wa àtẹ̀yàn Rasul ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lójíṣẹ́ òjíṣẹ́ wa pàṣẹ pé tó bá kú ẹ sọ fún mi mo fẹ́ kírun sí lára wọ́n á wo Ànábì wọn di pa Ànábì rẹ̀ jùlọ sallallahu alaihi wasallam ilẹ̀ ti ṣú báwọn ṣe lọ sìnkú tí wọ́n nìyẹn ilẹ̀ wa mọ́ Ànábì wọn lọ kọjá ń bi sàárì táwọn sin síbi wọn ní arábìnrin yìí ṣé mo ní tó bá kú kẹ́ ẹ sọ fún mi ni wọ́n ní ilẹ̀ ti ṣú ni àwọn sì fẹ́ dọ̀ọ́lá mu l'Ànábì wa túnrùn kí sí lára nínú sàárì rẹ̀ tọ́wà wọn kí la fẹ́ lò ń bi ìtàn mọ́ Málíkì gba hadithi ni wà nù mọ́ àtọ́ òun ni kí Ànábì ò ṣe máa wá lálé wọn kí ẹ ti dẹ́lẹ́sẹ̀ mọ́ pààyàn láṣẹ ẹ̀gbọ́sáṣẹ mi nítorí pa ìgbọ́sáṣẹ Ànábì yẹn náà àníyàn rẹ̀ ló ti wọ́n débẹ̀ àníyàn bọ̀wọ̀ àníyàn àpọ́nlé àníyàn ìgbétóbi fún Ànábì sallallahu alaihi wasallam àníyàn òun náà jẹnẹrétì ládá lọ́tọ̀ kí àfẹ́ jẹ́ Ànábì lójú oorun ṣẹ́rí kìíní kejì àti kán tẹ̀lé àṣẹ àti kí wọ́n tún láwọn ọ̀tẹ̀ láṣẹ nítorí àníyàn tó dá àwọn náà méjèèjì ò ní láì fi nú Ànábì ò láì fi wọn lé lérí so àwọn kan sọ pé afẹ́ fọlọ́wọ́n ọba máa fẹ́ fi ròyìn ẹ̀dárò yẹn ọfà kí wọ́n mọ̀ òkè jẹ́ wà túmọ̀ mí fáwọn kìíní yìí a lè sọ pé kù díẹ̀ káàtó kí ẹ bá sì wá tọ́lọ́n bá lóhùn ọ̀gbá dúdú túmọ̀ tẹ́ wí tọ́ bá lóhùn ọ̀gbá lérò ńkọ́ àmọ́ káwá sọ pé wọ́n ti wá dẹni ìbínú Ọlọ́run náà a lè conclude bẹ́ẹ̀ náà làwọn tán sọ pé ìtumọ̀ tó léfò la fẹ́ fi díẹ̀ múlẹ̀ ó ṣeéṣe kọ́ ẹ́sìpé nǹkan Ọlọ́run gbà lérò ẹ̀yin náà gbọ́dọ̀ wà too sure nípa ilẹ̀ ń bẹ lérí òdodo tí ó fi wá necessitate ká máa wá ṣẹ́bi léra wa ká máa sọ pé wọ́n lè pààyàn torí ẹ̀ kèfèrí lẹ́nìkan torí ẹ̀ irú rẹ̀ mí ìtúṣẹlẹ̀ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ní Sayyidina Ali radiyallahu ta'ala anhu wọ́n ní lójú ayé Ànábì ń pé Sayyidina Ali níjọ́ tí wọ́n sign ní agreement sulhul Hudaybiyah Ànábì wá àwọn kèfèrí ní wọ́n fẹ́ kọ terms and conditions ń pé kí la fẹ́ fẹnu kò sí àfẹ́ kó gun ọ wà mọ́ àfẹ́ kọ́ tẹ̀ ọ wà mọ́ kálàáfíà ọmọ rìn láàrin ìwọ Muhammadu àti gbogbo àwọn mùmìnì tẹjọ Mádínà àwọn ará Mẹ́kà náà ní wá kógun jà yín mọ́ so nínú májẹ̀mú òun rèé ẹ padà wá lọ́dún tí ń bọ̀ múra tẹ wá ṣe yá níjí ẹ sí ẹlẹ́ẹ̀kejì ẹni bá dá ìsìlámù ẹ dá padà ẹni májẹ̀mú yẹn pọ̀ ǹjẹ́ kí Ali wá kọ́ kalẹ̀ Sayyidina Ali wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú pé min Rasulillah min Muhammadin Rasulillah láàrin agreement yìí láàrin Muhammadu òjíṣẹ́ Ọlọ́run ará Mẹ́kà bá yarí kálá àgbà lójíṣẹ́ Ọlọ́run ní kí là ń bá ajá sí ẹ pa òjíṣẹ́ yẹn rẹ́ ẹ fi Muhammadu nìkan lẹ̀ Sayyidina Ali lóhùn ò ní parẹ́ o Ànábì ní Ali parẹ́ Sayyidina Ali ní òun ò ní parẹ́ ẹ dáhùn kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ òun Ànábì ń pa aláìṣẹ́ ń gbà Ànábì lẹ́nu kọ́ tòkílé tí ò wá dẹni ẹni bí dandan Ọlọ́run tí ò dẹni ìpè tí ò dẹni ẹ̀ṣẹ̀ tọ́lá níyẹn tí ò fẹ́ fi parẹ́ pé omi kọ́ ní fọwọ́ mi parẹ́ kó jíṣẹ́ Ọlọ́run lànàbì
ṣé ti rí so àníyàn lè dá nígbà míì kó conflict ara wọn èèyàn méjì ká níyàn wọn dá láti tó nǹkan ṣe kan sì mọ dọ̀ra wọn yìí anabi sallallahu alaihi wasallam pàṣẹ pé la yusalliyanna ahadukum al-asra illa inda bani Qurayza ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ kí àlásàrì àfi ní ọ̀dọ̀ Bani Qurayza nígbà tí wọ́n ṣẹ́gun Ahzab wọ́n á lọ lọ́nà kálukú lọ lọ́nà wọ́n ń sáré lọ́bẹ̀ àlásàrì tó lọ́nà wọn ì débi tí wọ́n ń lọ anabi sì ní ibẹ̀ ní kí wọ́n ti lọ kálásàrì àwọn kan ní àsìkò àlásàrì ti tó àṣẹ tó lọ́n pa ní pé náà sàlátà kanat ala al-mu'minina kitaban mawquta àti fi àkókò sí ìrun ẹ̀kí lákòókò ẹ̀ àwọn kan kí mẹ́ àwọn kan ní ànábì níbẹ̀ yẹn ní ká ti lọ kí àwọn kan lọ kí mẹ́ wọ́n á dé wọ́n fún ànábì lábọ̀ ànábì lẹ́yìn méjèèjì náà lẹ̀ ṣe dáa ṣe ti rí nǹkan ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn méjèèjì náà lẹ̀ ṣe kí ni lẹ̀ ṣe dáa so ìyẹn ní ó jẹ́ sí pé àti alul hadith àti àwọn àṣàyànra àti mọ́túrìdíyà gbogbo wọn pátápátá eré òdodo wọn wà gbogbo wọn pátápátá alùsùnnàtì wàlìjàmáà eré òdodo súnnà pé súnnà nẹ́bí náà wọ́n wà kò sẹ́ni ìbínú ọlọ́run nínú kullu man alayha fanin wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram fabi ayyi ala'i rabbikuma tukadhiban. Ní kullu man alayha fanin tí gbogbo ẹni tí ń bẹ lérí ilẹ̀ bá ti kú tán tẹ́ bá ti parẹ́ àti gbogbo ń tẹ́ gbójúlé náà tó bá ti parẹ́ wa yabqa in tí ó ṣẹ́kù ní wípé wajhu rabbika ọlọ́run ọba nìkan ni ó ṣẹ́kù zul jalali wal ikram ọba tó ní jalal ọba tó ní ikram ọba tó ní gbígbọ̀ngbọ̀n ọba tí ó ṣe é rín fín ọba tí ìyá rẹ̀ lé òní zul jalal ọba tí ó le tó gbọ̀ngbọ̀n tí ó ṣe é rín fín tí ó ṣe é fìwọ̀ sílọ̀ tí ó ṣe é ròyìn pẹ̀lú àbùkù wal ikram tí jalalu bá ń jẹ́ negative ikram ó máa jẹ́ positive rẹ̀ wal ikram lọ́ba ọba ọlọ́rẹ̀ ń ta ọba alápọ̀nlé ọba bíi ọba tí máa fi àforíjìn bẹ́rù lò ọba tí fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wa ṣe ọba tí ń bò wá láṣìírí ikram náà jalalu ni ọba tí jẹ níyà tí múni lọ pẹ̀lú ọwọ́ tó le ikram ni ọba tí máa ṣe dẹ̀kun fún ni méjèèjì ní bẹ lọ́dọ̀ Ọlọ́run èyí tó bá béèrè fún ni wáyé bùkọ́ wajhu rabbika dhul jalali wal ikram. tí ò bá sí gbogbo nǹkan mọ́ tí gbogbo nǹkan bá tán ọba tí ó sẹ̀san fún gbogbo ẹni tí ó gbáyé ṣe bí pẹ̀lú jalalu rẹ̀ ọba tí ó sì sẹ̀san fún gbogbo ẹni tó gbáyé ṣe rere pẹ̀lú ikramu rẹ̀ òun ni ó ṣẹ́kù. fabi ayyi ala'i rabbikuma tukadhiban. èwo nínú orí Ọlọ́run ọba lẹ fẹ́ pè nírọ́ kí lẹ tún fẹ́ kọ́ Ọlọ́run ó ṣe ẹni Ọlọ́run bá jẹ níyà sábòsí lọ́lọ́run ṣe fún un ṣé kò ti ṣoore tọ́pọ̀ fún un. yas'aluhu man fi samawati wal ardi kulla yawmin huwa fi sha'nin fabi ayyi ala'i rabbikuma tukadhiban. yas'aluhu man fi samawati wal ardi kulla yawmin huwa fi sha'nin fabi ayyi ala'i rabbikuma tukadhiban. Ọlọ́run wa ní yas'aluhu gbogbo ẹni tí ń bẹ ń sánmà gbogbo ẹni tí ń bẹ ń sánmà pátápátá wal ardi àtẹrílẹ̀ sánmà àtẹrílẹ̀ gbogbo ẹ̀dá tá a dá síbẹ̀ nínú màláíkà nínú èèyàn tí ń bẹ lérí ilẹ̀ nínú àlìjẹ̀nú tí ń bẹ lérí ilẹ̀ náà kódà àwọn ẹranko kódà àwọn ewéko kódà àwọn irúgbìn àti gbogbo àwọn ẹja tí ń bẹ ní odò yas'aluhu Ọlọ́run ni wọ́n ń ké pè ní wọ́n ń bí gbogbo wa Ọlọ́run ni wọ́n ń pè pé kó ṣàánú àwọn afẹ́ni tó bá gọrẹ sí nínú àwọn ẹ̀dá ẹranko lẹ́lòmíì tán pè tó tayọ Ọlọ́run àwọn ẹja ní odò lẹ́lòmíì tán pè tó àwọn màláíkà lẹ́lòmíì tán pè tó tayọ Ọlọ́run èèyàn tó bá gbọ́n náà tó bá ní làákà inú kò ní fọ̀rọ̀ rẹ̀ lọ nǹkan míì tó tayọ Ọlọ́run kò ní gbójúlé nǹkan míì tó tayọ Ọlọ́run yas'aluhu man fi samawati wal ard gbogbo wọn pátápátá Ọlọ́run ni wọ́n ń ké pè. kulla yawmin huwa fi sha'nin. Ọlọ́run wa ní kulla yawmin ní gbogbo ọjọ́kíjọ́ gbogbo ojoojúmọ́ ni huwa fi sha'nin lọ́lọ́run ní ìṣesí lọ́lọ́run ní tí ń ṣe ló ní tí ń rán Ọlọ́run yìí ṣaláì níṣẹ́ kì í ṣaláì níṣẹ́ kì í ṣe tó wà áìdù Ọlọ́run ní tí ń ṣe ó ní tí ń rán. Wọ́n béèrè pé kí wàá lọ́lọ́run wá ń ṣe
kí ni daily task Ọlọ́run ọba tí ń ṣe lójoojúmọ́. wọ́n ní kan náà àwọn lọ́balọ́ba tó ti lọ Imam al-Qurtubi nínú tafsiri rẹ̀ ó ní sa'ala ba'du al-umara'i wazirahu an qawlihi ta'ala kulla yawmin huwa fi sha'n. ó béèrè lọ́wọ́ waziri rẹ̀ àwọn lọ́balọ́ba àgbà náà wọ́n yẹn nìkan bí amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ó máa jẹ́ adviser rẹ̀ ó jẹ́ ẹni tí ń tẹ̀lé káàkiri àbí ká ní chief of staff. ń pé kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àyà kulla yawmin huwa fi sha'n ojoojúmọ́ lòun ń ṣiṣẹ́ kí ní í ṣe iṣẹ́ wo lọ́lọ́run ta lọ́lọ́run ń ṣiṣẹ́ fún. falam ya'rif ma'naha waziri ọmọ túnmọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń kẹ́ntẹ́ ẹ̀ káyàn waziri ẹ̀ tó bá gbọ́n ni tó bá nílà ká inú kò mọ̀ túnmọ̀ àyà yẹn. fastamhalahu ilal gadi ó wá sọ fún ọba pé ẹjọ́ ẹ yọ̀ǹda fún mi tí ó bá fi di lọ́la yín wá ìdáhùn rẹ̀ wá. fansarafa ka'iban ila manzilihi inú rẹ̀ bàjẹ́ lọlé ń ronú sí pé kí wà ní túnmọ̀ àyà yìí. faqala lahu ghulamun aswadun ọmọ ọ̀dọ̀ kan ń bẹ tó ní ẹrú ni ẹrú dúdú ni ẹ̀ pé wọ́n wà rí 60 nù wọ́n tún mọ̀ ṣe yàtọ̀ láàrin ẹrú dúdú àti ẹrú tó pupa ẹrú dúdú lásán ìwọ̀n ń béèrè pé mọ́ ṣàánú kà kí ló ṣe yín ọ̀gá. fa akhbarahu ó wá sọ fún kí àyà yìí ni ọba bí mi yìí sì mọ̀ túnmọ̀ ẹ̀ mo sì dá ọ̀la fún un. faqala lahu ud ila al-amir ẹrú wá sọ fún kí ẹ padà sí ọ̀dọ̀ ọba ìjà lọ. fa inni ufassiruha lahu mo ṣe tán àti tú fún wọn ẹni ṣe ń bẹ̀. fada'ahu faqal ayyuhal amir wọ́n á débẹ̀ wọ́n sọ fún ọba pé sha'nuhu ìtọ́lọ́hun ṣe tó fi ní kulla yawmin huwa fi sha'n ojoojúmọ́ mo níṣẹ́ tí ń ṣe an yulija al-layla fi an-nahar òun ní pé olúwa mú òru wọnú ọ̀sán bílẹ̀ tí ń mọ́ tílẹ̀ ṣe ń ṣú ìmọ̀ sí ọlọ́run àwọn iṣẹ́ tí ń ṣe náà nù òun ní ẹnjìníà gbogbo ìrìnsí oòrùn àti ìrìnsí òṣùpá tóòrùn fi ń yọ tóòrùn fi ń wọ̀ wa yuliju an-nahara fi al-layl ọ̀sán náà ń wọnú òru náà ń wọnú ọ̀sán wa yukhrijul hayya minal mayyiti nínú iṣẹ́ tí ń ṣe lójoojúmọ́ ni pé ń mú àlàyé jáde lára ń tó ti kú látọ̀ àbátọ̀ bọ̀rọ̀ gidi kọ́ níbẹ̀ wọ́n ti mú àlàyé jáde níbẹ̀ lọ́mọ ti ń jáde ìyẹn pé àṣẹ ó yá doyún àṣẹ yẹn ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ wa yukhrijul mayyita minal hayyi àṣẹ pé kátọ̀ ọmọ jáde lára àlàyé tí ń mí lókè mí lọlẹ̀ àṣẹ wọn àṣẹ ọlọ́wọ̀n ọba ni wọ́n ní àtọ̀ rẹ̀ dọ́mọ àtọ̀ rẹ̀ ò lè dọ́mọ. bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ tán yẹ́yin bọ́rọ̀ gidi kọ́ lẹ́yìn ń jáde látara àlàyé láti inú ẹyin náà àlàyé yóò máa jáde ńbẹ̀ yóò máa di ẹdìyẹ yóò máa dẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa yashfi saqiman aláìsàn tí ó gbádùn nínú iṣẹ́ tọ́lọ́run ṣe lójoojúmọ́ ni kó yá àsìkò tí lágbájọ́ ọmọ lágbájọ́ lálàáfíà ti tó àsìkò tí tàmọ̀dó ọmọ tàmọ̀dó dìde àìsàn ó ti tó àsìkò yẹn gbọ́ bá lògùn tásìkò yẹn ọba tí pé kò ní lálàáfíà yín dọ́tà láàfíà ọba sọ̀kalẹ̀ àṣẹ iṣẹ́ ojoojúmọ́ tọ́lọ́run ṣe òun ní ọba dé wáyù skimu seliman àtẹnitọ́ lálàáfíà náà ń pé èní ni àdàkúnlé àìsàn ọ̀nà gbàtà àìsàn ọba gbà kọlù atẹ́gùn ní ọ̀fẹ́ kọlù ní yọ ní accident ẹnìkan kọlù ní yọ ọ̀rọ̀ lẹ́sẹ̀ ní gbogbo orú àìsàn tí ọba ṣe ìjọ tí ọba ṣe iṣẹ́ tọ́lọ́run ṣe lójoojúmọ́ náà wọ́yẹ̀ tẹ́lì mọ̀áfà ẹlòmíì tọ́lá láàfíà àti nǹkan kan ò ṣe àdánwò tí ó kọlù tí ó fi di ẹni tí ó mọ sunkún bànújẹ́ àwọn iṣẹ́ tọ́lọ́run ṣe lójoojúmọ́ nù wáyù àáfi mubtala ẹni tádánwò ń bẹnu ọ̀rọ̀ rẹ̀ ìjọ tí ọ̀rọ̀ rẹ̀ pírọ́blẹ̀mù tó ní ìjọ tí ó rí yanjú iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe lójoojúmọ́ nù wáyù àìzù dhalila ẹni tó jẹ́ ní ìrẹ̀lẹ̀ ẹni tẹ́nìkan ọmọ ẹni tí ò níláárí ìjọ tá a bá daṣọ ìbò iṣẹ́ tọ́lọ́run ṣe nù wáyé dhillu azizan wáyù dhillu azizan ẹni tó ń jẹ́ ní abíyì ìjọ tí ó bá ká àbùkù tí ó fọkàn sí iṣẹ́ tọ́lọ́run ṣe lójoojúmọ́ nù wa yufqiru ghaniya ẹni tó lówó lọ́wọ́ ìjọ tí ó ju ónù ìjọ tí ó dá láì ní tí ó padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ̀ ìjọ tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tọ́lọ́run ṣe nù wa yughni faqira ẹni tí ò ní ìjọ tá a bá sọ pé kó ní àṣẹ ẹjọ́ kan náà ni àṣẹ ẹjọ́ kan náà ni tí ń bẹ láàrin níní àtàìní fún ẹran kékeré ni tá a bá ti pàṣẹ pé ó yá dẹni tí ọmọ ní kò ní yéhun náà sí pé alẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́ èmi tí ní 100,000 lákàùntì rí lẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́ mo ti wá dẹni tí ní 70 million naira lákàùntì kó tún tó ṣẹ́jú pẹ̀ ó ti di 300 million yóò máa wá dàbí idán lójú ẹ̀. faqala lahu ọba wa sọ fọmọ yẹn pé farajta anni ọmọ yìí ó ti yanjú ọ̀rọ̀ farajallahu anka ọlọ́run ọba yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà thumma amara
bi khali'in thiyabil waziri wa kasaha al-gulam. Aṣọ waziri àti gbogbo àwọn kí náà máa so mọ́ léjìká gbogbo àwọn ránkì rẹ̀ ni wọ́n máa bọ́ yúnífọ́ọ̀mù lọ́rùn ẹ̀. Ó jẹ́ waziri lénìí mọ́ ó yẹ bá ń wọ́ fọ́mọ yìí ọmọ ẹrú dúdú yìí òun ni ó máa jẹ́ waziri mi látẹ̀ní lọ. Kí lẹ́rú sọ ọmọ ẹrú yẹn ni ya maulaya hadha min sha'nillah. Ọ̀gá nínú tí mo lọ́lọ́ mọ́ ṣe lójoojúmọ́ ni tó ṣe yìí ọgbà aṣọ lọ́rùn yín òfin sọ́rùn tèmi kú láyà omi ní. wà fi ṣáni fàbí ààyè àlà rabbikuma tukazziban. ojoojúmọ́ lọ́lọ́run ń ṣiṣẹ́ ojoojúmọ́ lọ́lọ́run ní ti ń yanjú. Ẹ̀kọ́ tá a mú ń bẹ̀ ni pé bùkátà tiẹ̀ àti tèmi náà ẹ má jẹ́ àjò rẹ̀ wá láti máa ná síwájú Ọlọ́run. Kò sú Ọlọ́run láti gbàdúrà kò rí Ọlọ́run ọba láti dá irú lóhùn àfẹ́rú tí ọba ní mọ̀nà àti pé gbogbo àwọn ẹranko gbọ́n má ṣe gọ̀ tó wọ́n gbọ́n pé bùkátà àwọn ọ̀dọ̀ Ọlọ́run ọba ni ó ti bíyá. Màláíkà gbọ́ngbọ́n bẹ́ẹ̀ kódà àwọn àlìjẹ̀nú Ọlọ́run ni wọ́n ń ké pè. Ìwọ mọ̀ wá gọ̀gọ̀gọ̀ kó wá jẹ́ pé ẹ̀dọ̀ Ọlọ́run ló máa ké pè. Oko àlìjẹ̀nú ló máa fa òponú lẹ́dà bá ń fọ oko àlìjẹ̀nú òponú lẹ́dà. Kí lè àlìjẹ̀nú fẹ́ ṣe fún ọ? Ulaika alladhina yad'un àwọn tẹ́ ń ké pè yẹn yabtaguna ila rabbihimul wasila àwọn náà ń pọ̀ Ọlọ́run ọba ni àwọn náà ń ké pè Ọlọ́run ọba kí lè dábẹ́ sí fún ọ tán ní ọmọ òkú àwọn àjẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀jẹ̀ ń rí tèmi ṣe kánjú orí kí ni ṣe àwọn náà ṣe tí wọ́n yanjú. Ayé táyé bá ń bẹ lọ́wọ́ wọn ni kò ní jáwọn ní olówó lọ́wọ́ jù àwọn máa jẹ́ ní olówó lọ́wọ́ jù pé mo dọ́ máa jẹ́ ayé lẹ́ni mo dọ́ máa jẹ́ ọ̀run lẹ́ni àwọn máa jẹ́ ayé àná àwọn ọmọ tí àwọn èlò ní ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n gbádùn nínú ayé sáwọn ẹlẹ́mí wọ́n ń gùn jù. So gbogbo àwọn tó fọ̀rọ̀ rẹ̀ mọ̀ tó yàtọ̀ sí Ọlọ́run ọba yẹn ọ̀tanra rẹ̀ ni o. Ọlọ́run ní yas'aluhu man fi samawati wal ard gbogbo ẹni tí ń bẹ ń sánmà àtilẹ̀ wọn lẹ́ni tán gbé bùkátà wọn bá tó sì yẹ kán máa gbé bá tọ̀tayọ Ọlọ́run ọba. Kulla yawmin huwa fi ojoojúmọ́ lọ́lọ́run wá ń dá wọn náà lóhùn ojoojúmọ́ làdúrà ń gbà kò síjọ́ kan kí gbígbàdúrà mọ́ sọ̀kalẹ̀ síbì kan lérí ilẹ̀ yìí. Àdúrà ẹnìkan bẹ tọ́lọ́run ọgbà ń jọ yẹn nínú gbogbo ń ta kálẹ̀ yìí tọmọ ẹrú yìí ń kà yìí ńbẹ nú èèyàn tí ó dolówó léni yìí tá à ń sọ̀rọ̀ yìí ńbẹ nú èèyàn tí ó dọlọ́lá ńbẹ nú ẹni tí àìsàn ń ṣe èní ní olùwòsàn àti bẹ́ẹ̀ lọ nínú àwọn tọ́lọ́run yí ọ̀rọ̀ wọn padà sí dáadáa nísìnyí yí ọ̀rọ̀ àwọn ẹlòmíín náà padà sáìdá láàfin lọ́wọ́ fàdúrà ṣeré lóru àtọ̀sọ́ Ọlọ́run ní ud'uni astajib lakum ẹ pè mí máa dáhùn àdéhùn ni Ọlọ́run yìí sì ṣẹni tí máa ṣàdéhùn rọ Ọlọ́run máa ṣàgbàdúrà wa èyí tá à ń ṣe ní kọ̀rọ̀ gbà èyí tá à ń ṣe ní gbangba gbà ọlá títóbi wọlọ́hun ọlá àánú wọlọ́hun subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.